ṣe fídíò kékeré kan mo ní ìpinnu. Kí ni ìpinnu tí ní 2026? Sure, there are a lot of things that ṣe ní 2025. Ìsídàbí ká má mọ̀ pé ìwà tí ò dáa ni ká kàn máa ṣe. Ìyàtọ̀ wà ní pé ká tí wá mọ̀ pé nǹkan yìí ò dáa ká tún wá continue. Ẹ dákun bí n bá rí yín mi ìfìgò sójú ni o. Àbí bẹ́ẹ̀ bá fẹ́ wọn ògùn. Torí ṣe tí ọba wọ ògùn tó bá ń dáná báyìí. Ó steam máa wọnú ìgò yẹn. Kí ni ìpinnu tí bá ní kí ni ìpinnu? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn la ní tó súnmọ́ wa. Ẹni dáadáa ń bẹ nú àwọn tó súnmọ́ wa. Ẹ dákun ẹ máa bá ń power tap. Ẹ sì dákun ẹ bá ń share. Ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ. Káwọn èèyàn kó lè rẹ́ kọ̀kọ́. Ṣé rí púpọ̀ nínú wa? Àwọn ẹni tá a fi ṣọ̀rẹ́. Ọ̀rẹ́ kò rí jẹ́ mi níwọ̀gbò báyìí kí n bá lè ráwọn. Torí mi fẹ́ mí sí orúkọ àwọn èèyàn. Àwọn ẹni tá a fi ṣe ọ̀rẹ́. Ọ̀rẹ́ kò rí kò sùn. Ọ̀rẹ́ kò rí kò sùn. Ọ̀rẹ́ mi aláṣìírí. Ọ̀pọ̀lọpọ̀ ní ẹni tó jẹ́ pé ọ̀rẹ́ aláṣìírí. Òun gangan ló ń fogun jà o. Ogun tó ń jà púpọ̀ nínú àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀rẹ́ aláṣìírí wọn ló fogun jà wọ́n o. Ó ń ṣe mí ò ń gbà mí. Báwo la ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni tí ń gbà ni? Ọkọ wa ṣe nǹkan fún wa. Ọ̀rẹ́ mi, tó bá rí nǹkan tí bàbá yìí ṣe. Ọ̀rẹ́ ẹ ló máa sọ fún ẹ pé kí ló fẹ́ fa nonsense. Ó ń gbàgbàkúgbà ọ. Èmi ò lè gbarú ẹ̀ láéláé. Wọ́n bí mẹ́tàlá ọkọ tèmi re kó bá mi dánrú ẹ̀ wò. Irọ́ ni o. Òun ọkọ tí ẹ ń ṣe worst fún. Ọkọ ẹ̀ kí mo sọ? Ó ń ṣe worst yálàjà ó ń ṣe bẹ́ẹ̀ fún o. Tí o dẹ̀ ní mọ̀. Ìwọ ló ń finú wénú. Ó finú wénú. Ó jáwọ́ o. Sísítà yìí, ọ̀rẹ́ ẹ dákun ẹ máa bá ń power tap Ọlọ́run ní bá dáadáa ń jẹ́. Ọ̀rẹ́ best friend ẹ̀ ló yọ kúrò lé ọkọ. Best friend ẹ̀ ò yọ kúrò lé ọkọ nìkan o. Best friend ẹ̀ lọ́kọ ń fẹ́ nísìnyí o. Ọkọ ń fẹ́ best friend ẹ̀ nísìnyí nìkan kọ́ o. Ọkọ ti pàtì pẹ̀lú ọmọ méjì lọ́wọ́ o. Ó tún wá ń bẹ best friend pé kó tiẹ̀ kàn jọ́. Ó dá ọkọ òun tí ń fẹ́ kó jẹ́ kọ́kọ́ òun kó máa help òun pẹ̀lú owó school àwọn ọmọ òun. Private school àwọn ọmọ wọn ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ńgbà ọkọ ti lè dànù síta. Ó ti padà sọ́dọ̀ àwọn òbí ẹ̀. Dùá ànábì. Ọkọ ló ń sanwó private school. Kò rówó private school sọmọ. Ẹ̀yin obìnrin ẹlẹgbẹ́ mi. Ó lè jẹ́ ọkùnrin náà o. Ẹ jẹ́ ká yára wa ní brain. Ó lẹ́nìkan kí n tó lọ sínú ti sister tèmi. Inú Amẹ́ríkà làwọn eléyìí ń gbé. Ọkọ àti ìyàwó ni wọ́n. Ọkùnrin yẹn onínú fùfù ni. Ọ̀rọ̀ ta ìṣẹ̀rẹ̀ yóò ti mú ìyàwó ẹ̀ yóò ti gbà. Kò ń ṣàwọn onílùlù gbìgbìgbìbọ̀. Èèyàn gbà èèyàn gbàyàn. Kò sẹ́lẹ̀ tó rí lè ṣe kiri ń bẹ̀. Ọ̀rẹ́ ọkọ ẹ̀ best friend. Òun nìyàwó ń fẹjọ́ sùn. Ẹ dákun ẹ máa bá ń power tap. Ṣé bá ọ̀rẹ́ èèyàn bá ṣẹ̀? Bọ́kọ èèyàn bá ṣẹ̀? Wa alaikum salam sister Rukaya Tẹ̀sà. Ṣé bí ọ̀rẹ́ ọkọ èèyàn náà lè yóò ṣàfẹjọ́ sùn? Pé ẹ̀wọ̀n tọ̀rẹ́ yín tún ṣe. Eléyìí ọ̀rọ̀ ní Amẹ́ríkà yìí ni o. Sísítà yìí wá jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ àwọn nọ́ọ̀sì yẹn tó máa faṣẹ́. Níbi tọ́rọ̀ tí ń jáde, tọ́rẹ̀ tí ń bá wọn parí ẹ̀. Ṣé mo pé tí ìjà bá dé orí máa dòwe ni? Ìyàwó sọ gbogbo bó ṣe jẹ́ pé help tóun ṣe fún àwọn fámìlì ẹ̀, àwọn òbí ẹ̀, bóun ṣe help ẹ̀, ṣé ẹ kó tún máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fóun. Gbogbo ọ̀rọ̀ tó ń sọ tọkọ náà ń sọ títí ẹ̀. Àṣẹ ọ̀rẹ́ ọkọ ń di gbogbo ẹ̀ mú. Pèrìlì yẹn ni pé gbogbo nǹkan tó tó yìí ló ń ṣe fún ọ̀rẹ́ òun.
ọ̀rẹ́ ọkọ kẹ̀dẹ̀rẹ́ wọ́n wà nínú club wọ́n dá club sí wọ́n ní club ń lu iná o ní ò ní sọ club èyí tó jẹ́ o bọ́ọ̀lù ẹ̀ ṣe máa ń ṣe tó jẹ́ pé lọ́ba náà máa ṣọgan táwọn tó kù bá dọ́pà 5 ọ̀pá 10 lélẹ́yìí máa wọ̀ àṣé ọ̀rẹ́ yẹn ó ti ń dì sọ́wọ́ kò mẹ́ni tó ń ṣe pé kínní níbi ó ti ń bá wọn lóhùn máa ń bá wọn parí ìjà òun bá wọn ṣe á bá máa pè ìyàwó ọ̀rẹ́ báwo dẹ̀ ní ṣó ti ń rí changes ìyá lóhùn rí changes gbọ́ bá ti rí changes nígbà tí ó bá tún rí changes á tún sọ fún bó ṣe di pé ọ̀rẹ́ ọkọ yẹn ló bá ní ó kàn jẹ́ pé ẹ̀yin obìnrin ẹ ṣòro ó sọ̀rọ̀ fún ni torí tí a bá sọ̀rọ̀ fún yín sìn ẹ ní gògògóńgò tá a fọ̀rọ̀ sí nìyẹn bá ní ẹ sọ̀rọ̀ fún òun ní gògògóńgò ló bá sọ pé ọkọ ẹ wa alaikum salam sister Bọ́lájí ẹ jẹ́ n fìgò sójú torí àwọn èèyàn kan àti mo ti dá wọn mọ̀ pẹ̀lú kíní fọ́tò wọn ní pé ojú mi ò fọ́ o bẹ́ẹ̀ mọ̀ tí bá fìgò máa rí kíní kàdàdà ló bá ní klọ́ọ̀bù táwọn ń lọ òṣà àmọ́ lédì kan tó máa ń wá nígbà tó wá torí ó ní tó bá di parí ọdún wọ́n máa ń ṣe àwọn ìyàwó ilé máa ń wá tó máa ń host àwọn ìyàwó ilé ìjọjẹ́ mọ̀ pọ́kọ ẹ̀ ń déètì ẹ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ páwọ̀ obìnrin òrìṣà jẹ́ pé méjì lóbìnrin ò dénú o níyàwó bá gbọ́ ló bá jàgbọ́ síkọ̀ ló bá délé ó ń bọ́kọ ẹ̀ fa wàhálà ibi iṣẹ́ ló wà tọ́rẹ̀ ọkọ ti pè é tó ti sọ fún nígbà tó délé bó ṣe tún bọ́kọ fa wàhálà ọkọ ò tún mọ̀ ọ̀rẹ́ ẹ̀ ló tún pè àbó wa gbà mí báwo níyàwó mi ṣe mọ̀ ń pa kíní báyìí ọ̀rẹ́ tó sọ fún ọkọ àbí fúyàwó òun ló tún ní báwo ló ṣe fẹ́ mọ̀ àbí lágbájá ni àbí tàmọ̀dù ni ó dẹ̀ tún ń play ó tún ní àbí kíní kan ní àbí kíní kan ní òun ló dẹ̀ sọ ìyàwó yìí yarí kanlẹ̀ ṣáwa lè blame ìyàwó tó yarí kanlẹ̀ nígbà tó jẹ́ pé ìyàwó ló ń gbé 80% gbogbo bùkátà ọdún kò sí nǹkan tó rọǹgì ńbẹ̀ 80% kí ọkọ ẹ kò tún máa wá gbọ́ wípé ó ń yan àlè ń ta ṣé máa wo obìnrin náà wò pé mò ń kó owó wà ńbẹ̀ ló fi ń ṣe tí n bá ṣe mọ́ wà á rí Bọ́lájí ẹ̀ka náà bá fa ọ̀rọ̀ yìí lóbìnrin bá ní gbogbo tó tiẹ̀ ti ń ṣe tẹ́lẹ̀ òdùn ọ̀rẹ́ ọkọ yìí sọ fún débi pé ó ní owó kan tí ọkọ yẹn parọ́ pé èèyàn kan ló fẹ́ lò Nàìjíríà girlfriend yẹn lọkọ fẹ́ fi help ní bíbá owó yẹn pọ̀ $5,000 no be chicken change tí yẹn lọ gbà á ọ̀rẹ́ ọkọ sọ fún débẹ̀ bíyàwó ṣe yarí nìyẹn ló bá lóhun ò ṣe mọ́ àṣẹ gbogbo bó ṣe lóhun ò ṣe mọ́ táwọn èèyàn ní kọ̀rẹ́ ọkọ á ṣàbá wọn yanjú ẹ̀ á bá wọn ṣe gbogbo ẹ̀ náà bó ṣe máa dá àṣẹ ọ̀rẹ́ ọkọ tí ń to ọ̀rọ̀ ara tiẹ̀ ọ̀rọ̀ yìí kò ń sọ̀rọ̀ kékeré gbogbo èèyàn ló mọ̀ sí o ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ìyàwó yẹn kọ ọkọ ẹ̀ kò ju bí ẹ̀yìn oṣù 6 lọ wọ́n ti rí ọ̀rẹ́ ọkọ tó ń gbé kiri àwọn èèyàn rò pé bóyá yìí ń gbé kiri pé bóyá á bá wọn ṣe gbogbo àníyànjú á ṣe ni o lẹ́yìn ọdún kan oyún náà rí nínú ìyàwó tá ń lóyún ọdún kan ti ṣe so definitely kò lè jẹ́ tọkọ ẹ̀ àbálò àbábọ̀ ọ̀rẹ́ ọkọ ló fún lóyún o kí mo wí ọ̀rẹ́ ọkọ best friend ọkọ ló fún lóyún Amẹ́ríkà lélẹ́yìí tí mo sọ fún yín mo kàn tún fìyẹn sọ fún yín ni pé tóbìnrin lẹ́ńtà gbé wá ó lè ṣẹlẹ̀ sọ́kùnrin náà bánú sọ gbogbo ọ̀rẹ́ kọ́ lórí bẹ́ẹ̀ o bọ̀ báwo la ṣe fẹ́ mọ̀ inú jìn báwo la ṣe fẹ́ rí kun àṣebí ẹ dákun ẹ jẹ́ máa bá mi power tap ẹ bá mi share ẹ bá mi power tap ẹ jẹ́ káwọn èèyàn rẹ̀ kọ̀ọ̀kan bẹ̀ bẹ́ẹ̀ ṣe kọ́ láàlásì seafood okra bẹ́ẹ̀ náà lẹ́ ṣe kọ́ ipe bánú sọ má bẹ́ẹ̀ nìyàn sọ
brother mi ọmọ ọba Prince ẹ káàbọ̀ mo kí yín àwọn ọmọ Ọ̀yọ́ Aláàfin nu Òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà ẹ káàbọ̀ sórí program wa mo kí yín káàbọ̀ o mo forí adé kí yín o ìpè ẹ káàbọ̀ o sórí ètò wa ó mà lóyún ọ̀rẹ́ yẹn báyìí ó bí kó lu ọ̀rẹ́ ẹ̀ pa ni torí ọ̀rọ̀ yìí gan klọ́ọ̀bù tó náà ń ṣe ó dàrú dè ní ó kọ́kọ́ pín sí méjì ipe ìyàwó mi fẹjọ́ sùn ẹ̀ ó ṣe wá jẹ́ pé ìyàwó mi ló wá rí fẹ́ níbi tí ọ̀rọ̀ ti ń ṣe tí gbogbo ẹ̀ ń ṣe ìyàwó sọ pé ọ̀rẹ́ ọkọ ló sọ fún un ó bímọ ó gbé ní ọ̀rẹ́ ọkọ yẹn o dó márèjì wọn ò pàpà láàsì ṣùgbọ́n ó fẹ́ fọdún 5 ó bí ọmọ ẹyọ kan fún torí lẹ́tà ṣe mọ̀ bójú ọ̀rọ̀ ló láàjò fún ni ó lo kinní kan fún ni ojú pàpàká ìwọ ọ̀rẹ́ ṣé wọ́n ní bójú akátá bá léwó ṣẹ́nu ẹ̀dìyẹ ló yẹ ká ti gbọ́ ṣé ọ̀rẹ́ tó ṣèké fún ìyàwó ọ̀rẹ́ ẹ̀ pé ọkọ ẹ̀ ó ń yàlè ṣóhun náà ò lálè ebi gbogbo wọn náà jọ ń yàlè kílọ̀bù tó lọ ń ṣe bí gbogbo náà jẹ láwọn girlfriend tó ń gbé síbẹ̀ ìyẹn fọkùnrin ká lè fi mọ̀ pé bó ṣe wà lóbì ló wà ní gbàǹjà ibi tí mo wá ń bọ̀rọ̀ lọ rèé o ẹjẹ́ máa fọwọ́ kan ro sífùdù wa o àti àwọn ọmọ ibi tí yọ́kùrọ̀ gan ó dúró sí pálá ìyá àbèjì ó ti gbé ata gbogbo ẹ̀ báyìí ó ti gbé mú yòmùyòmù ni ó ti tú sínú ẹ̀ báyìí àbẹ́ẹ̀bí pálá yẹn ṣe ó tú ni ó ti mú tayó pálá ìyá àbèjì onítìǹ kò ní fresh àti àwọn ṣáwá yẹn ṣẹ́rí ìní ẹyẹ bá jẹ ní ògbèfò bí ọba bẹ́ẹ̀ bá ti dàgbà débì kan núdùsù kan ló yẹ yín núdùsù tó ní white flour aláwọn ẹ̀dá ní jẹ núdùsù ẹbí núdùsù lẹ̀ fáwọn ọmọ kéékèèké so bílẹ̀ wọn yẹn ṣe dàrú nìyẹn ìyàwó yẹn kọkọ ẹ̀ now ọkọ alákọ̀ọ́kọ́ tí sísá yẹn ti kọ́kọ́ fẹ́ they are friends now èmi ò bá wọn wọnú yàrá mi ò mọ̀ bóyá ń yí ìyọ síra wọn but they are very good friends tọ́jọ́ ń wọlé wọ̀de ṣe gbogbo ẹ̀ torí pé ọkọ alákọ̀ọ́kọ́ yẹn náà ńgbà tí ìyàwó yẹn fi lọ fẹ́ ń tó fẹ́ yẹn náà fi bínú ó ti lọ mú ìyàwó wá láti Naija ìyàwó tó mú láti Naija ó yìí wà nílé ẹ̀ but ìyàwó alákọ̀ọ́kọ́ ṣe mọ̀ pé ìyàwó jẹ́ sísítà yìí nọ́ọ̀sì nínú Amẹ́ríkà yìí òun àtọkọ alákọ̀ọ́kọ́ yẹn they are very good friends mi náà ń ṣe nǹkan kan o ẹ má bá ń yí o mo ní they are very very good friends ọmọ ti dà wọ́n pọ̀ tó jẹ́ pé ìyàwó yẹn gan máa ń fẹ́ jealous Ọlọ́run yẹn sọ fún ìyàwó yẹn kó jẹ́ má dà sí ó jẹ́ má dà sí kó jókòó kó fọwọ́ síbi tó wọ́n ń gbé so tí wọ́n yẹn lọ bẹ́ẹ̀ tó sì sísà tèmi yìí tí mo wá ní inú jìn o ṣé rí kò sí relationship tó perfect o àmọ́ mọ́lẹ́jì ara wa ni ẹmọ̀ mọ́lẹ́jì ẹmọ̀ pé sẹ́yìn mo ti wá àsìgbé ìbò púpọ̀ ọ̀rẹ́ yìí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ pátá ló máa sọ fún ọ̀rẹ́ bọ́kọ ẹ̀ bá jọ láṣepọ̀ bọ́kọ ẹ̀ bá ṣiṣẹ́ lọ́ndà ẹ̀ bọ́kọ ò ṣiṣẹ́ lọ́ndà gbogbo everything ọ̀rẹ́ yìí náà lọ́kọ o but ọ̀rẹ́ ò kì í sọ nǹkan kan nípa titi ẹ̀ bẹ́ẹ̀ yẹn secret ẹbọ rẹ̀ ilé sísà tó gbẹ́jọ́ wá bá wa yìí òun ni ò mẹ́nu ẹ̀ kò mẹ́nu mú wọ́n ní bánú sọ má béèyàn sọ tọ́rọ̀ 100 bá wà nínú wa tá a fẹ́ sọ 30 fọ́rẹ́ ẹ tọ́jú 70 sínú bọ́kọ ẹ bá ṣe nǹkan kan fún á pè é ìyá sọ fún pé why would you allow him to do that to you what type of a nonsense ṣé wèrè fún ni má bá sọ̀rọ̀ ni ìyẹn try ìyẹn bá lóun gbọ́ pọ́kọ òun ní girlfriend ó sọ fọ́rẹ́
ọ̀rẹ́ wa ní pẹ̀lú gbogbo tí mo ti ní o ṣe fún tí ò jẹ́ yẹn ojú lásán kọ́ la máa lò fún ojú lásán ò ṣe gbọmọ lọ́wọ́ elékùrọ̀ ló bá náà máa nọsẹ̀ síta ni o kábíyèsí Ọlọ́run ọ̀rẹ́ tó bí nílé mùsùlùmí nǹkan dùn ẹ́ lọ́kàn ẹ̀ oníyá àti bàbá láyé yes a máa ní ká má gbé gbogbo ẹjọ́ lọ fáwọn ìyá wa àwọn òbí wa bọ́kọ́ ẹ ò lù ẹ́ onálọ́kọ ẹ̀ ń fẹ́ èèyàn kan níta ó bá sọ fọ́rẹ̀ ọ̀rẹ́ bá láwọn máa já nọ́ọ̀sẹ̀ sí ni ó mọ ibi tóun máa mú lọ àṣé gbogbo bó ṣe mọ́ ọ̀rẹ́ ẹ̀ lọ yẹn ó ń rìkọ́ọ̀dù gbogbo everything pátápátá Ọlọ́run má jẹ́ àtẹ́nítìkà àwọn èèyàn míì wọ́n á polè wájà wọ́n á sì tún polóko kó wá mu power tap ẹ dákun ẹ máa bá ń power tap rí nọ́mbà tó wà ní ṣé ń pa kí máa dáṣe ṣé ń dáṣe seafood okra mi kí má kọ yín because if you guys are not power tapping then it defeats the purpose. You guys are not sharing, you're not power tapping. Èmi ò ṣẹnu mi ń gbádégún mi ò sì ní kọ́ yín ní bó ṣe máa ṣe kíní máa cover láti invest ń kàn gbé story lásán wá ni. Ẹ power tap ẹ share if you guys are enjoying it. Ẹ jẹ́ káwọn èèyàn rí pa wá ń tà. Báwọn kan bó ṣe jẹ́ báwọn kan lékè la wá ṣe ó tẹ́ wa lọ́rùn. Ló bá ní pé ọmọ aṣáájò ni. Gbogbo bó ṣe mú lọ lé alájò àṣẹ ó rìkọ́ọ̀dù ọ̀rẹ́ àṣẹ ni tó mú lọ bá gan àṣẹ fake alájò ló mú lọ bá ó tún wá gba owó tó gbà òun àtàwọn alájò ẹni náà jọ ṣàṣọ àpọ̀npin o kò mọ́ gbogbo ìgbà yìí ọ̀rọ̀ yìí ti dojúrú báyìí o ká gbà òun nímọ̀ràn ni o ló ṣe gbẹ́jọ́ wà o ó lálájò gan lóhun rédíò wọn àwa aṣọ olókàn àbáhùn pé káwọn ṣe bí ọgbọ́n ni ájò tó ní kí sísà yìí ṣe in tó ní kó fi sínú oúnjẹ fọ́kọ ẹ̀ best friend aṣọ tó ti pé ọkọ òde láìkí ẹ̀ ọkọ yẹ kó ó ní ọkọ òun ò láìkọ rẹ òun pọ́nkọ ọ̀pọ̀ wáyé tí ò ṣe láìkọ rẹ òun ó ṣàpọ̀kọ sísà yìí yẹn ní yes ó ló ní ẹ̀yin òkúkú mẹ́ni tó bá nífẹ̀ẹ́ yín òun ò mọ tóun ṣe tẹ́ ẹ̀ láìkí òun nǹkan báyìí lòun kàn fẹ́ sọ fún yín o torí pé òun náà láwọn brothers òun ò sì nígbàdúrà kírú ẹ̀ ṣẹlẹ̀ sáwọn brothers òun ló bá ní tẹ́ ẹ bá délé ìyàwó yín pè òun ó tún wá parọ́ mọ́ màmá ìyàwó tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ṣùgbọ́n àníwá ó ló ní ẹ ti lọ ń fẹ́ èèyàn kan ẹ ráyè ètò òun mọ́ thank you brother Babatunde T-Boy thank you for sharing ẹ ṣeun thank you sir ipe ọ̀rẹ́ òun àtìyẹ́ ẹ̀ wọ́n náà ní gbogbo ogún yín tẹ́ ní ó ti ràn mọ́ wọn lójú oúnjẹ báyìí ó máa sè é tẹ́ ẹ bá ṣe dé torí ìyàwó ló máa ń ṣẹ́ńjẹ fọ́kọ́ níbọ̀ nǹkan báyìí ló máa sè lénìí òun náà ló ti ní gbogbo adúrú nǹkan tó láìkó oríṣiríṣi ó ní ẹ má jẹ oúnjẹ yẹn ó ní tó bá gbé fún yín ẹ sọ fún pé kó jẹ ná pé máa bọ̀ ìyàwó mi jẹ ìgbà jẹ ó dẹ̀ ti sọ fún sísà tó gbẹ́jọ́ ọba yìí pé kó má jẹ ń bẹ̀ kò pọ́kọ́ ẹ ó wọ́n náà ní àjò pé ọkọ ẹ̀ á nífẹ̀ẹ́ padà ní o ìǹtọ́ rẹ̀ sọ fún nìyẹn o ọkọ délé ní tòótọ́ ẹjẹ́ á máa yẹ panláwa àti kíríta àti kó sínú seafood okra wa káyà máa rò díẹ̀díẹ̀ ata yẹn kò tí ata smell ata tó bá ti jiná dáadáa ẹ máa mọ̀ ẹja tútù mo máa kó sí pa láti wà ńbẹ̀ so ata yẹn láti jiná dáadáa ṣé mọ̀ pé wọ́n ti ní kò gbọ́dọ̀ jẹ ọkọ ẹ̀ ní kó jẹ wọ́n sọ fún pé nǹkan kan máa ṣe ọkọ ẹ̀ o wọ́n ló máa nífẹ̀ẹ́ ní ọ̀rẹ́ ló mú lọ o ṣé nǹkan gbọ́n ìyàwó ṣe gbogbo nǹkan tó tọ́ ọkọ dé
exactly àwọn tí ọ̀rẹ́ ẹ̀ sọ pé oúnjẹ tí ó sè ló sè. Ó tiẹ̀ tún ra special wine tọkọ ẹ̀ láìkì ó gbé sẹ́gbẹ̀ẹ́. Wọn ìjà wọn ìní o. Ó ní exactly bọ́rẹ̀ òun ṣe ní kóun ṣe òun ṣe. Òun gbómi ìṣọwọ́ síbẹ̀. Ọkọ òun ṣọwọ́. Ọkọ òun bá ní má bọ̀ wá jẹun. Ìyẹn lóhun ti jẹun. Pé kẹ́ tó dé. Gbà tóhun ti dúró dé yìí títí tẹ́ẹ̀dì. Wọ́n dẹ̀ ti ní kò gbọdọ̀ jẹ́ nú ẹ̀ pé ọkọ ẹ̀ nìkan ló ń láti jẹ́. Pé tọ́kọ ẹ̀ bá ti jẹ́. Ọmọbìnrin tọ́kọ ẹ̀ lọ bá yẹn. Ó máa rùn sí ọkọ ẹ̀. Ìyàwó bá lóhun ti yó òun ò jẹ. Ọkọ bá ní oyó. Mẹ́rọ jẹ́ ń bẹ̀ ó nínú òun ò jẹ. Òun ti yó. Bọ́kọ ṣe ní àṣẹ lóòótọ́ ni. Wọ́n ní ṣe ló fẹ́. Wa alaikum salam sister mi aláùsá. Wa alaikum salam. Ẹ jẹ́ make sure pé ṣe mú. Yes sister mi wa alaikum salam. Àwọn náà ni. Torí tí èèyàn bá ń dáná nù kitchen tó bá wọ̀gò sójú ó máa wà fọ́gì. Ló bá ní so ń tọ́ sọ tòótọ́ ni. Ìyẹn ni pé o fẹ́ ṣèkà fún mi. O fẹ́ gbẹ̀mí mi wá àti yẹ́ ẹ̀ torí ogún. Sister yìí lóhun kọ́kọ́ bú sẹ́kún pé wọn àti ìyá òun báwo. Ìyá òun ò kọ́ gọmọ nǹkan. Sister mi Madam Olúṣọlá ẹ kálẹ́. Lọ́dọ̀ tí ẹ̀yin ará Europe àwa yìí wà lọ́sàn. Ipe ìyá òun báwo. Òun ò pa ẹ̀. Ó ní bọ́kọ ẹ̀ ṣe kì í mọ́ bọ́bẹ̀ àló máa jẹ́sẹ̀. Ló bá ń kì í bọ̀ òun lọ́fun. Ó máa jẹ́sẹ̀. Bó ṣe ń kì í bọ̀ òun lọ́fun òun tú dànù pé torí nǹkan tó sọ fún un ni pé ó máa fa ìràn kórìíra ẹni tọ́kọ òun ló ń fẹ́. Ọ̀rẹ́ ló mú lọ pé òun wá wò pé tóun bá lọ jẹ́ òun ò fẹ́ ní kórìíra fọ́kọ òun toró nífẹ̀ẹ́ ọkọ ẹ̀. Ó ní bọ́kọ ṣe pé àwọn ẹbí ẹ̀ kò ń ṣàwọn ẹbí ìyàwó tó bá àwọn ẹbí ọkọ torí pé ọ̀rẹ́ ẹ̀ ti implicate ìyá ìyàwó. Ó ní ìyá ẹ̀ ló mú lọ subhanallah. Ẹ má finú wénú o. Sister ìbá ní èyí tá à ń wí tá fọ̀. Àwọn ẹbí ọkọ òun gbogbo wọn ti dé. Fún pé òun ò lè jọ ń jẹyẹ ní tòótọ́ ẹnu wo lòun fẹ́ fi sọ. Òun ò dẹ̀ fẹ́ súré sọ pé ọ̀rẹ́ òun ló mú un lọ. Àjòbẹ̀ pọ̀ nǹkan ní òun ti yó ni. Wọ́n ní irú yíyó wo ló yó tó lè mẹ́ran jẹ. Bọ́ ṣe alélé. Igi àmù. Igi kan. Ọkọ ẹ̀dẹ̀ ni tó help gbogbo àwọn fámìlì. Olówó inú ẹbí wọn pé ó fẹ́ gbẹ̀mí ẹ̀ fún wa. Wọ́n ṣe lè dànù síta nìyẹn. Ìyá ìyàwó nígbà tó débẹ̀ pé kí ló lọ ṣerú kíní báyìí fún. Ó ń pè ìyá gan ìyá ṣe kíní. Aṣọ fi tìyá sí. Ọ̀rẹ́ ló dẹ̀ kúrò mú ìyá tí ò mọwọ́ tí ò mẹsẹ̀. Ó nígbà tó débẹ̀ ìyá òun lọ. Ìyá ọkọ òun báyìí ní pé ìwọ ìyá òṣì òbí mọ tiẹ̀. Abájọ intẹ́ ṣe ni tí ò ṣe sẹ́ni tó ní lárí inú fámìlì yìí náà nìyẹn. Ìwọ àtọmọ ẹ kí lọmọ òun ṣe tẹ́ ẹ fẹ́ gbẹ̀mí ọmọ òun. Gbogbo nǹkan lọmọ òun fi tẹ́ ọmọ ẹ lọ́rùn. Ọmọ ẹ ń gun mọ́tò ọmọ òun ló rà. Ọmọ òun ò jẹ́ kọ́kọ́ ẹ ṣiṣẹ́ ọmọ òun máa ń jẹ́ kọ́kọ́ ọmọ yín travel ń ṣe gbogbo ẹ̀. Ó ní ìyá òun ké pé òun. Báwo lòun ṣe fẹ́ pọmọ? Òun kò dédé rí tó kẹ́rù dé ni pé àwọn ti mọ orú yín ẹ̀dọ́gbọ́n náà ni. Wọ́n ṣàní gbogbo àwọn tí yẹ ẹ̀ lọ bá wọn gbà. Kò sẹ́ni tó fẹ́ gbọ́, kò sí tó lè fi wẹ̀ mọ́. Sísà yìí bá gbà fọlọ́ ló bá wà léyẹ. Ó ní nǹkan náà kàn sọ sí òun lọ́kàn ni. Níbi tọ́rẹ́ òun mú òun lọ. Ló ń bá fẹ́ lọ bá onítọ̀hún yẹn. Meanwhile gbogbo bí nǹkan iṣẹ́ ń ṣẹlẹ̀. Ọlọ́run tún ń pe ọ̀rẹ́ òun nǹkan báyìí ló máa ṣẹlẹ̀. Ó ní lọ́rẹ́ òun yẹn ní àbọ́kọ ẹ lájò ní bóyá ọkọ ẹ ti sí ojú. Ṣé mọ̀ bóyá ó ti wẹ ojú. Bóyá àwọn èèyàn tó máa ń mọ̀ nǹkan yẹn ni báwo ló ṣe lè mọ̀. Òun dẹ̀ ló tún pe ọkọ ẹ̀. Subhanallah. Ó ní pé ìgbà tóun ṣáà ń pè pé ní wàá máa wá nǹkan tó máa ṣe sí ni. Lọ́pọ̀ àwọn olórí ẹbí pé wọ́n náà kúkú mọ̀ pọ́pẹ́ ò láìkè òun. So kò sí ọkọ̀ tóun lè ṣe sí. Sister ìbá ní òun ṣàgbà fọ́lọ́run. Òun wà pẹ̀lú màmá òun. Ẹ má trust ọ̀rẹ́ jù ẹjọ́. It's good to have friends. Ṣé gbogbo ọ̀rẹ́ kọ́ lórí bẹ́ẹ̀ o? Mo ń bá sister yìí káàánú.
ó ní wọ́n kọ òun tọmọtọmọ ṣáwa lè blame àwọn ẹbí ọkọ tó kọ tọmọtọmọ nígbà tán náà ló fẹ́ pa ọmọ wọn tó ní kó jẹ oúnjẹ tí ò dẹ̀ lè jẹ ìyẹn ní nǹkan kórìíra pé ọkọ òun ó máa kò ní láìkí obìnrin tó ń fẹ́ mọ́ níta lòun ò ṣe fẹ́ jẹ́ pé kọ́kọ́ òun kó má di pé òun máa ní kórìíra ọkọ òun wọ́n dẹ̀ ti ní wọ̀wọ̀ no matter what kò gbọ́dọ̀ jẹ́ subhanallah ó wá ní pé ìgbà tí wàhálà yìí pọ̀ owó skul àwọn ọmọ òun bá tiẹ̀ ní kóun wá ẹni tó bá wọn ṣe kinní lọ pé ẹni ọ̀rẹ́ òun tó mú un rẹ̀ lọ bóyá á lè bá òun ṣáájú sí pé bóyá àbí ọkọ òun kó tiẹ̀ rí kójú fojú ọkọ òun mọ́ra padà ó lẹ́ni tó jókòó tó wọ bí agbádá tó ṣe bí bàbá bóun ṣe àdúgbòun tó débi àdúgbò yẹn lòun kàn rí èèyàn yẹn tó fẹ́ jọ bóun wà rò pé ẹni ìfẹ́ jọ bóyá ọmọ bàbá yẹn ni lòun bá súnmọ́ lòun fọwọ́ tàpọ̀ ẹ̀ pé ṣọmọ bàbá pé ìgbà tóun wà wù dára pé ọmọ bàbá táwọn lọ bá kọ́ àṣebọ̀bọ̀ yẹn gangan ni ọkàndọ́gbọ́n múra bí ẹni tó dàgbà díẹ̀ ni kò kí ń ṣàgbàlagbà rárá àtọ̀ kábíyèsí ọlọ́run lòun bá ní ó ní pé bó tiẹ̀ ṣe múra kọ́ ló ṣe òpó bóyá òun rò pé bóyá ìmúra tó bá ń ṣe kíní àjò ọ̀tọ̀ ìmúra kó ń jáde ọ̀tọ̀ ni lòun bá níyẹ̀wò báyìí ló ti ṣe lóun kàn ń ké ìgbé nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó ní bóyá Ọlọ́run ló fi àánú sí lọ́kàn ni o ló bá ní kóun sọ fún òun ò kì í ṣe babaláwo o ọ̀rẹ́ ẹ̀ ló wá bá òun ìpè ọ̀rẹ́ òun báyìí ọkọ ẹ̀ lówó owó wà lọ́wọ́ ẹ̀ olókàn ní káwọn kan ọ̀dọ́gbọ́n gbé kinní kan ni ó ní kò sọ fún òun pé bóyá pé ó máa ṣe pé kinní kan pé in tó ní kóun sọ lòun kàn sọ gbọ́dọ̀ láwọn jọ máa pín ní 50-50 pé ṣé rántí pé àwọn sọ fún pé yóò kọ́ sí ẹ̀ ní 1 million pé àwọn jọ pín ní 500,000 sísítà ìbá lòun bẹ̀rẹ̀ sí ní ké ó ní ẹ̀ bá ní kí ló fẹ́ kún pé ṣèbí ó ní pé kí nǹkan kan pé ọkọ ẹ̀ kó fi pé girlfriend á lọ pé òun ti rò pé má ní ẹ̀rọ bíi pé bí àbí nǹkan kan ṣẹlẹ̀ sọ́kọ òun ni pé ẹ̀ wá ní òun ò ṣe nǹkan kan àwọn kan gbo kinní kan pọ̀ pé kò fi sóúnjẹ kò sí ọkọ tó lè ṣe ọkọ ẹ̀ léṣe ń bẹ̀ o ó ní ló bá nínú pé ọkọ òun sọ wípé àwọn fẹ́ pa òun ni ipe àwọn fẹ́ pa ẹbí ti báwo ó níbẹ̀ lòun tí wá ti sọ fún pé pàápàá àwọn èèyàn sọ fún nǹkan pé ọ̀rẹ́ òun yẹn ó ti ń bá ọkọ òun jáde níbi tó ti ń sọ̀rọ̀ náà ló ti mọ̀ pé àṣé ọ̀rẹ́ ẹ mọ̀ pé ọkọ máa rojọ́ náà kọ́ má bàa sọ di pé báwo ló ṣe mọ̀ tó ṣe ní ọkọ ìyàwó ẹ̀ fẹ́ pa ẹ́ ọ̀nà kan sọ pé ọ̀rẹ́ ẹ̀ ló pé òun best friend ẹ̀ ló pé òun ló sọ fún un Ọlọ́run bá sọ fún ẹni tó lọ ṣáájú lọ́dọ̀ ó ní bí ẹ̀ ṣe ní wàá ìwà tí ò dáa ni pé anywhere tó bá fẹ́ òun á bá débẹ̀ òun á jẹ́wọ́ òun á jẹ́ kó mọ̀ wípé ọ̀rẹ́ ẹ̀ ló wá bá òun ò kì í ṣe babaláwo tòótọ́ sísítà ìbá ní ọ̀rọ̀ ló délẹ̀ yìí ó lóun sọ fún màmá òun pé nǹkan báyìí lóun rí pé ìyá òun kọ́kọ́ dúpẹ́ náà pé òun tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ pọ́ lọ́run kóun yọ òun ò kọjú bọlé aláwo kankan rí ọmọlé mùsùlùmí àwọn olówó yes òun àtọkọ òun ṣùgbọ́n wọn bá ń táwọn ń tà àwọn manage ìyá kedere náà fẹ́ gbọ́rọ̀ ẹ̀ yìí ó ní ìyá náà parọ́ mọ́ pé òun àtọmọ ẹ̀ náà jọ fẹ́ pa ọkọ sísà yìí bá ní pé báwo làwọn ṣe lè gbé gbà ó ní bàbá àwọn ò tiẹ̀ ṣòpò báwọn dá sí pé ẹ mọ̀ àwọn bàbá pé bàbá àwọn kan ní pé o ní òun ní bàbá o ní ìyá ẹ̀ ipe sòótọ́ pé bá lọ ń fẹ́ èèyàn kan níta ṣọ́kọ ẹ̀ fìyà jẹ ọ̀rẹ́ ẹ̀ wá mú ẹ lọ pé èèyàn kan á rùn sí ọkọ ẹ̀ pé bóyá orí ẹlẹ́dẹ̀ ni tẹ́ ẹ fẹ́ kí ó rùn sí òun ló mú yín pé bàbá ń sọ bẹ́ẹ̀ bàbá ṣe mọ̀ ẹ ṣáà mọ àwọn ọkùnrin àwọn bàbá wa kò tiẹ̀ ṣòkò bá balẹ̀ pé ọmọ ìyá ọ̀gán ò mọ ọwọ́ kò mẹsẹ̀ nìyá ní òun ṣé òun ò ṣe bẹ́ẹ̀ fún ẹ̀yin tẹ́ jẹ́ bàbá ẹ̀ lòun máa sọ pé kínní òun ò gbóyín lẹ́nu gbogbo tẹ́ ẹ bá ṣe ló ń tẹ̀hún lọ́rùn sísítà ìbáni báwo ni ọ̀nà owó làwọn ṣe lè ṣe tó máa fi mòótọ́ ẹni tó lọ ṣe kínní lọ́dọ̀ ẹ̀ ti dúrédì yẹn ti dúró pé because ìyẹn kọ̀ pé that's not nice ọ̀rẹ́ ẹ̀ ti gba ọkọ ẹ̀ ti ń dètì ọ̀rẹ́
ṣé rí ẹ̀kọ́ rẹpẹtẹ tó kúnnú bíbà ìwọ tọkọ ẹ lówó tọkọ ẹ ṣe dáadáa sí ẹ bọ́kọ ẹ bá fún ẹ ní 3,000 naira má pe ọ̀rẹ́ ẹ kó máa ní 3,000 naira lọ́kọ mi fún mi tọ́rọ̀ ò bá débẹ̀ má sọ nǹkan kan kéyìn náà bàbá yìí ó ṣe àkókò mọ́ àmọ́ndéèjì ni kó tí wọ́n jẹ́ pọ́kọ ẹ gan èèyàn tó ń rí bírú tọkọ ti sísà yìí táyé mọ̀ pé yẹ sọkọ ẹ má máa lọ sọ tọ́rọ̀ lèmi ìlérò bíi pé òfin ń pọ̀ òun lójú ṣé torí ọkọ tòun ò lówó now àṣírí ti tú ọkọ ò tiẹ̀ fẹ́ rí mí wọn láàtàn ó lóun ti lọ bá àwọn ọ̀rẹ́ bàbá òun kan ipe bóyá kan bá bàbá òun sọ̀rọ̀ thank you sister mi madam Olúṣọlá my pretty sister thank you ipe kan lọ bá bàbá òun ó láwọn yẹn pé bàbá òun ò tí ì fún wọn lésì pé bóyá tí bàbá òun bá lọ ipá láwọn chief imam kan tó máa kó wọn lẹ́yìn nígbà tẹni tó lọ ṣe nǹkan lọ́dọ̀ ẹ̀ ti rẹ́dì ipe òun ò kí ń ṣe oníkiní gangan bọ̀ pé wọn ò tí ì ráyè ó wá ní in the meantime private school táwọn ọmọ ẹ̀ ń lọ ó lè ní school olówó ńlá gan ni owó school ti tán ó ní mẹ́sẹ̀jì tóun sẹ́ndì sọ́kọ òun rí pọ́ǹkà kò dáhùn ní sísá ẹni kí wá lòun lè ṣe ìgbébi tóun ti ẹ̀bá dé báyìí òun ti kọ́gbọ́n wọ́n lè mọ́tò tọkọ́rà fún wọn ọ̀jẹ́ ó gbé wọ́n kọ́ tọmọtọmọ gbogbo àwọn nǹkan tó ní àwọn góòlù tó ní gbogbo àwọn nǹkan tóun tiẹ̀ lè sọ dowó tóun lè fi ṣe kinní pọ̀ rẹpẹtẹ wọ́n lé òun ọkọ̀ ń pa àwọn ẹbí ẹ̀ pé ó lé ọ̀nà kan tọmọtọmọ àbẹ́ẹ̀rí pé ilé ayé yìí le best friend mo ní ṣé ó lóun lawọ́ sí ó ní kí ọkọ ń ra nǹkan pé tóun bá mú owó báyìí káwọn jọ fẹ́ lọ sóde tó bá pe àwọn ní òde òun ara ti tọ̀rẹ́ òun àwọn jọ máa ń wọṣọ kan náà ni àwọn èèyàn onímọ̀ pé torí òun mọ̀ pé yes ọlọ́run ò gbọ́wọ́ ọkọ ti ọ̀rẹ́ òun yẹn sókè tó bóyá gbé tọkọ òun mà nífẹ̀ẹ́ o ẹ wo ọ̀rẹ́ tó nífẹ̀ẹ́ tó finú tọ́ ẹ wo ohun tó fi sán fún advice wo la fẹ́ fún olówó school àwọn ọmọ òun ti tọ́ òun ò ní wọn ò jẹ́ kóun mú nǹkan kan as in nothing ọlọ́kọ̀ òun dẹ̀ mọ̀yàn ó ní bank manager account òun kọ́ ní kọ́bọ̀ ò gbọ́dọ̀ jáde ń bẹ̀ ó ní kò sẹ́ni tó rojọ́ fún èpè náà ń gbọ́ táwọn ṣẹ́ póun fẹ́ pa á olóòrẹ́ ló sọ fún un báwo ni ó ṣe